Ẹ̀yin èèyàn léèwé lẹ ṣe káàbọ̀ sí Mashola Gist TV. Bí a ṣe gbọ́ wọ́n ní bàbá wa Dèjì of Àkúrẹ́, wọ́n ní wọ́n jáde láti dá sí ọ̀rọ̀ èyí tí ó ń ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ Queen Naomi. Wọ́n ní àwọn àti àwọn Odùduwà, wọ́n ní meeting, wọ́n ní wọ́n dẹ̀ fi àsìkò yẹn wọ́n fi pe kábíyèsí jáde láti bá wọn sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ Queen Naomi. Nǹkan tá a gbọ́ nìyẹn èèyàn lé. Bí a ṣe mọ̀ wípé bàbá wa Dèjì of Àkúrẹ́ jẹ́ èèyàn tó jẹ́ pé wọ́n nífẹ̀ẹ́ Queen Naomi gan, wọ́n dẹ̀ mú Queen Naomi gẹ́gẹ́ bí ọmọ. Ọ̀rọ̀ Queen Naomi jẹ wọ́n lógún. Wọ́n máa dá sí ọ̀rọ̀ wọn. Gbogbo ìgbà tí wọ́n fi ń jà, gbogbo ìgbà yẹn ni wọ́n ń dá sí ọ̀rọ̀ àwọn àti Queen Naomi. Ṣùgbọ́n bàbá wa Dèjì of Àkúrẹ́ wọ́n sọ fún kábíyèsí wípé Queen Naomi ti ń pẹ́ jù ń bẹ̀ yẹn, inú àwọn ò dẹ̀ dùn bí wọ́n ṣe wà níbẹ̀ yẹn pé kí kábíyèsí kan gbé ìgbésẹ̀ lórí ẹ̀ ní kíákíá so that wọ́n á lè release Queen Naomi. Wọ́n ní bàbá wẹ̀rin ńlá ní àwọn ò fi ọ̀rọ̀ yẹn falẹ̀ pé àwọn ń ṣiṣẹ́ lórí ẹ̀. Wọ́n ní bàbá wa Dèjì of Àkúrẹ́ ní kábíyèsí kán má dákẹ́ lórí ọ̀rọ̀ yìí wípé oríṣiríṣi ìgbà làwọn èèyàn ń pe àwọn lóru lọ́sàn-án lórí ọ̀rọ̀ Queen Naomi wípé inú àwọn ò dẹ̀ dùn wípé torí Queen Naomi kọ́ ló yẹ kó wà ní ipò tí wọ́n wà yẹn, wípé Queen Naomi kọ́ ló yẹ kó wà ní ibi tí wọ́n wà yẹn, pé so kí kábíyèsí kán tètè kán ṣe ojúṣe wọn lórí ọ̀rọ̀ yẹn. Bàbá wa Dèjì of Àkúrẹ́ ní Queen Naomi jẹ́ ọmọ kan tó jẹ́ pé oníwà pẹ̀lẹ́ ni wọ́n, wípé ẹni Ọlọ́run ni Queen Naomi, wípé àwọn ò regret pé àwọn mú Queen Naomi gẹ́gẹ́ bí ọmọ, wípé ọmọ ni Queen Naomi jẹ́ fáwọn, àwọn òdèlé máa wo Queen Naomi kan máa jìyà níbi tí wọ́n wà yẹn. Wọ́n ní pẹ̀lú gbogbo ẹ̀ àwọn ń bẹ kábíyèsí ni, wípé Queen Naomi ò ń ṣe ọmọ tó jẹ́ pé àwọn lè gbọ́ ọ̀rọ̀ wọn káwọn má kọ etí sí i, wípé nítorí pé wọ́n ń ṣe ọmọlúàbí di àsìkò yìí ní ọ̀dọ̀ àwọn ni. Wípé ẹni tó dẹ̀ jẹ́ pé àwọn ò lè ever jẹ́ kí ìyà jẹ òun ni Queen Naomi. Wọ́n ní torí Queen Naomi jẹ́ ọmọ tó ní ìtẹríba, tó dẹ̀ ní ẹ̀mí Ọlọ́run, tó ní ẹ̀mí ìrẹ̀lẹ̀. Wípé wípé báwo ni kábíyèsí ò ṣe ní gbé ìgbésẹ̀ tó yẹ kó ń gbé lórí ọ̀rọ̀ yìí. Pé àwọn mọ̀ pé wọ́n ń ṣe àwọn nǹkan míì o lórí ọ̀rọ̀ yìí pé bọ̀ wọ́n tí ì ṣe tó. Wípé kí kábíyèsí kí wọ́n tètè lọ bẹ gbogbo àwọn tó yẹ kán bẹ̀ lórí ọ̀rọ̀ Queen Naomi. Wípé nítorí àwọn kan ń gba ìpè lọ́tùn lósì ni. Wípé àwọn àti bàbá wẹ̀rin ló dẹ̀ ti sọ̀rọ̀ láti ìgbà tí gbogbo àwọn ọ̀rọ̀ yìí ti ṣẹlẹ̀. Wípé wípé kí kábíyèsí kí wọ́n tètè lọ sí gbogbo ibi tó bá yẹ kán lọ, kán pé gbogbo àwọn tó bá yẹ kán pé. Wọ́n láwọn mọ̀ pé wọ́n ń gbìyànjú o. Wọ́n ní ṣùgbọ́n ìyànjú wọn ò tó. Wípé àwọn fẹ́ kí Queen Naomi tètè kúrò ní ibi tí wọ́n wà yẹn. Wípé àwọn fẹ́ kí wọ́n tètè kúrò ní ibi tí wọ́n wà yẹn pé nítorí Queen Naomi wọn ò deserve gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí. Wípé àtìgbà tí àwọn ti mọ Queen Naomi pé ọmọlúàbí ni Queen Naomi, pé Queen Naomi ò dé disrespect anybody rí. Wípé jẹ́jẹ́ Queen Naomi ni Queen Naomi máa ń lọ. Wípé kí bàbá wa erin ńlá wípé kí wọ́n ṣe nǹkan tó bá yẹ kí wọ́n ṣe ní kíákíá. Wípé nítorí Queen Naomi ti ń pẹ́ jù níbẹ̀ yẹn pé àwọn ò dẹ̀ fẹ́ kí Queen Naomi pẹ́ níbẹ̀ rárá. Mọ̀ pé gbogbo nǹkan tá à ń gbọ́ náà ni pé àwọn èèyàn ti lọ, wọ́n lọ bá Queen Naomi, wọ́n lọ gbọ́ ọ̀rọ̀ ẹnu wọn. Lẹ́yìn yẹn la gbọ́ pé ìyá wa Kafilat àwọn náà lọ sí prison, wọ́n lọ rí Alhaji Oriyomi àti Queen Naomi. Wọ́n dẹ̀ gbọ́ sáìdì wọn, gbogbo nǹkan tó ṣẹlẹ̀. Gbogbo ẹ̀ náà dẹ̀ lẹ gbọ́ lẹ́nu ìyá wa Kaola gan tó àwọn gangan jáde tí wọ́n ṣàlàyé fún wa wípé àwọn ti tẹ bọ́tìn débi tó yẹ káwọn tẹ bọ́tìn, àwọn ti bá àwọn olórí Nàìjíríà sọ̀rọ̀. Wípé wọ́n dẹ̀ ti sọ pé àwọn ti dáríjì wọ́n, ṣùgbọ́n everything ó máa ń take process.
ẹ mọ̀ pé àwọn èèyàn lọ fún ọlọ́dẹ ọdún. So ọlọ́dẹ ọdún yẹn òun ló ń dá wọn dúró báyìí torí nǹkan tá a gbọ́ 13 la gbọ́ pé wọ́n ń lọ court tẹ́lẹ̀ ìgbà tá a tún gbọ́ 7 so bóyá wọ́n change ẹ̀ sí 7th ni mi ì lè sọ. ṣùgbọ́n gist ti tèní òun ni èyí tá a gbọ́ lórí bàbá wa Dèjì of Àkúrẹ́ tí wọ́n kàn sí bàbá Erin ńlá pé kán gbé ìgbésẹ̀ tó bá yẹ lórí ọ̀rọ̀ yìí pé bí Queen Naomi ṣe wà ń bẹ̀ yẹn inú àwọn ò dùn ipe ó bà wọ́n nínú jẹ́. So ìgbà tá a gbọ́ gist a ní ká mú wá fún ẹ̀yin ará ilé ṣẹ́bẹ̀ ni mo ṣe máa ń sọ fún yín mi ò sí níbi tó ti ń sọ̀rọ̀ mi ò dẹ̀ bá kábíyèsí gbénu palace ṣùgbọ́n nǹkan tá a gbọ́ a ní ká wá torchlight sí ẹ̀yin èèyàn lé. So wọ́n ní kábíyèsí wọ́n dẹ̀ ní pé àwọn ò dákẹ́ lórí ọ̀rọ̀ yìí pé àwọn ń gbé ìgbésẹ̀ tó yẹ káwọn gbé. ẹ̀yin èèyàn lé ọlọ́run á dá Queen Naomi láre nítorí pé olódodo kò ní kú sí ipò ìkà. Oore ni Queen Naomi ṣe oore tán dẹ̀ ṣe kò ní dibi mọ́ wọn lọ́wọ́. Oore ni Alhaji Oríyọmí ṣe oore tán ṣe kò ní dibi mọ́ wọn lọ́wọ́ ní agbára ọlọ́run. ṣé ẹ rí ọ̀rọ̀ tí ó ṣẹlẹ̀ yìí mo fẹ́ ká máa gbàdúrà fún Queen Naomi ni. Mo fẹ́ ká máa gbàdúrà fún Queen Naomi lójoojúmọ́ nítorí pé ọba tó ń gbọ́ àdúrà ni ọlọ́run ọba. ṣó ti yé yín? So ọlọ́run ò dẹ̀ ní fi wọ́n sílẹ̀ ọlọ́run á dẹ̀ gbọ́ àdúrà wọn. Ní ayọ̀ àtàlàáfíà ni wọ́n fi jáde níbẹ̀ yẹn ẹ̀yin èèyàn lé ní ayọ̀ àtàlàáfíà ni wọ́n fi jáde níbẹ̀ yẹn nítorí pé Queen Naomi wọn deserve nǹkan tó ṣẹlẹ̀ sí wọn. ṣó ti yé yín? So àwa náà dẹ̀ dákẹ́ àdúrà ẹ̀yin ará ilé ẹ̀yin náà ẹ má dákẹ́ àdúrà. Ọlọ́run máa gbọ́ àdúrà wa lórí Queen Naomi àti Alhaji Oríyọmí o. Gbogbo àwọn tó dẹ̀ ń bú Queen Naomi tó ń sọ̀sọ́kúsọ ẹ fi wọ́n sílẹ̀ jẹ́ kán máa sọ tó bá yá wọn á dákẹ́. ṣé ti yé yín? Àsìkò wọn ni láti sọ̀rọ̀. ṣé tí Queen Naomi bá jáde ń bẹ̀ yẹn ṣé wọ́n máa dákẹ́? Gbogbo àwọn sísí gbogbo tínú wọn dẹ̀ ń dùn ipe Queen Naomi wà níbi tán wà tí wọ́n ń kẹ́gàn wọn ẹ fi wọ́n sílẹ̀. ṣé bí ti Queen Naomi la rí léèní a mọ nǹkan tó máa ṣẹlẹ̀ sí èèyàn kankan lọ́la. So ọlọ́run wà lórí ìtẹ́ tó ń wo ní kálukú. Ẹ jẹ́ kí n sọ fún yín forever lèmi a máa support Queen Naomi mi lè padà lẹ́yìn Queen Naomi ṣùgbọ́n lóòtítọ́ àti lódodo mo tún sọ lóòtítọ́ àti ní òdodo ọlọ́run wà pẹ̀lú Queen Naomi ọlọ́run ò fi wọ́n sílẹ̀ ọlọ́run nìkan ló lè gbìjà wọn. Àwa lè máa sọ̀rọ̀ wípé a wà lẹ́yìn Queen Naomi lénìí a wà lẹ́yìn Queen Naomi lọ́la à ń support Queen Naomi ọlọ́run nìkan ló lè gbìjà Queen Naomi o kì í ṣe ènìyàn. ṣó ti yé yín? So ẹ jẹ́ ká máa fi àdúrà ran Queen Naomi lọ́wọ́. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo etí tó ń gbọ́ mi ní ilé lóko àti lẹ́yìn odi orúkọ mi ni Máṣọ́lá Yorùbá ni à ń sọ lórí ìkànnì yìí à ń sọ nítorí pé àfẹ́gbàgbé àṣà àti èdè wa a dẹ̀ tún sọ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọn ò gbọ́ Gẹ̀ẹ́sì. ẹ̀yin èèyàn létẹ̀ bá ti subscribe ẹ lè tẹ notification bell yín kẹ́ subscribe so that a bá ti post any gist ẹ máa rí òkè ni ọlá yín á máa lọ ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láéláé. ẹ má gbàgbé kẹ́ fún fídíò yìí ní thumbs up o torí à ń sọ̀rọ̀ nípa celebrity gist royal gist politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin ó subscribers o tẹ́ ń share tẹ́ ń like tẹ́ ń comment lórí gist wa a dẹ̀ tún dúpẹ́ lọ́wọ́ àwọn tẹ́ ṣe darapọ̀ mọ́ wa adúpẹ́ àtún ọpẹ́ dá ọdún ayọ̀ ni a máa ṣe ní agbára Ọlọ́run. Mo wish gbogbo yín ní happy new year in advance. God bless you. Máṣọ́lá Gist TV ń kí yín o.